àgbí ọmọ kalẹ̀ o. Kíjọ àmúdà èmi o. Ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Happy birthday to you ọlọ́jọ́ ìbí o. Happy birthday to you ìgbà ọdún kan. MC Blessiner. Bẹ̀dá bá mọ núrò ó yẹ kó dúpẹ́ toró oore ńlá ni dídá sí gbogbo wa. Ìdí rèé tá a fi ń bá yèyé wúrà like-minded progressive social club of Nigeria dúpẹ́. À ń bá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba fún tọjọ́ ìbí ẹ̀ tó tún wọlé dé wẹ́rẹ́. Ta ni mò ń wí? Chief ASHABI Olúwafúnmiláyọ̀ ọmọ ẹkùn Àjọkẹ́. ASHABI ọmọ ẹkùn ASHABI gbogbo UK. Ọjọ́ 14 oṣù kẹrin ilẹ̀ àyájọ́ orí kádùn rẹ̀. Alhaja Fatima ọmọlára Àjọkẹ́ Animashaun tí gbogbo ayé ń pè ní Larry Gold, gọ́vnà fún ẹgbẹ́ like-minded progressive social club. Yèyé aṣíwájú like-minded ọ̀hún ló ránṣẹ́ pè mí pé kí wọ́n máa kí ọ̀hún gbèjègbèjọ fún okú ọdún. Wọ́n lónìí ní sọ́jọ́ bí yèyé wúrà wọn kí wọ́n akọrin kí ọ. Ìyá ọlọ́jọ́ bí òkú ọdún o. Ọmọ late high chief Johnson nígbòtako níkàlẹ̀. Igbótako kú nílùú bàbá àtìyá rẹ̀. Lagos Island la bí ọ sí, ibẹ̀ ló dàgbà sí. Owó mama Dr. Victoria Ọmọyẹni Àdùkẹ́. Owó mama Joshua Mọ́sọpẹ́ Fólúwa. Ìyá David Bámidélé mo fògo Fólúwa. Àwọn ọmọ náà wọ́n á yàn wọ́n á yanjú. Wọ́n á dirú wọ́n á digba wọn ò ní yàn kú ẹ mọ́ yá àṣàmì ẹ̀. Ìyá ọlọ́jọ́ bí ASHABI gbogbo UK o. Aláṣẹ SHABBY luxury apartment tí ń bẹ ní nọ́mbà 14 Thomas Street Èbúté Mẹ́ta. Bákan náà òun tún láláṣẹ ilé ẹ̀kọ́ King David School tí a fẹ́ ṣí ní ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí. Dighton Estate Òkè Ọ̀tá ọlọ̀ Ọbáfẹ́mi Way Ìkòròdú Lagos lọ́wà. Lágbára lọ́wọ́ Olúwa ọjọ́ náà á kò láyọ̀. Grandma Jamil, Grandma Josiah òní mọ sàárè kankan nínú gbogbo wọn. Ǹlẹ́ o olóríire. Èkó gan la bí ọ sí, ibẹ̀ ló dàgbà sí. Jẹ́ ń kí ọ gbàlú Èkó lọ. Èkó akéte ilẹ̀ ọgbọ́n. Èkó arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́. Èkó arósẹ́sẹ́ mọ́jà. Èkó akéte ìlú òkun alágbálúgbó omi. Ta ló lẹ̀ lómi lẹ́kọ̀ọ́? Ẹbí wọ́n pé ta ló la bàtà bútú bàbá omi kómi? Ta ló la bàtà bútú bàbá odòkodò? Èkó àdèlé tágèrè ti ń sáré ju èèyàn ẹlẹ́sẹ̀ méjì lọ. Afẹ́fẹ́ tó nípọn ń bẹ ní bèbè òkun. Fàájì tó nípọn ń bẹ ń bèbè ọ̀sà. Èkó ọmọ òòṣà ní ọ̀sẹ̀. Mọ̀ṣẹ́ kútere òòṣà ń gbòbì kútere ń gborí. Ẹ̀yin lọ máa fíjú ọjà márùn gbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn ọjà wọn apá sí ọ̀sùn. Ẹ̀yọ̀ o ayé ilé ẹ̀yọ̀ o ẹ̀yọ̀ bàbá ti yín tí ń fi góòlù ṣeré. Ẹ̀ ní sanwó oníbodè ó dilé tójú ọ̀bá ti tẹ̀yìn gbẹ́tì ojú òní tèkó láéláé. Ọlọ́jọ́ bí ṣe gbólóhùn méjì tíntín jẹ́ ń kí ọ gbàlú bàbá àtìyá rẹ lọ. Ọmọ gbótako ọjà àgèlérò ọmọ bárẹ́gùjà gbúà akatagbéná lérí ó fowó àjìun ó gbowó orí hàn nínú ilé bàbá àti iyin tó bí ọlọ́mọ. Òní tẹ́ òní tí lágbára lọ́wọ́ bàbá òkè ọ̀sọ̀dún èyí ná. Larry Gold gọ́vnà fún ẹgbẹ́ like-minded progressive social club ló pé ọ̀sẹ̀ míì.